àtijọ́ ń bá yé wa bọ̀. ó bẹ́nu ẹni rẹ̀ tẹ́ máa rò pé ní rẹ̀ lélẹ́yìí ẹ wò bó ṣe ń sẹ̀sìn kò ní sinmi lọ́sàn-án lóru ọ̀rọ̀ ẹ̀sìn ní gbígbèrú yóò múra kankankan àwọn nǹkan kan tí ó bá ń ṣẹlẹ̀ tí ò tẹ́ lọ́rùn tó ń dùn àwọn kan múra sẹ́sìn nítorí pọ́ fẹ́ níjọ àwọn kan múra sẹ́sìn nítorí pọ́ fẹ́ kí báńkà kàjẹrẹ òkú àwọn kan múra sẹ́sìn nítorí tọ́lọ́hún àwọn kan múra sẹ́sìn nítorí iṣẹ́ kárí mi eléyìí ni méjọ ti ń fa àwa dúdú sẹ́yìn ẹ̀sìn là ń judge àjọ́jì wáyé ẹ̀sìn là ń wò lára ẹni tí a já síwájú àwọ ability ẹ tá a bá wo ẹ̀sìn tán ó yẹ ká wo ability ẹ pé sólè gbé. èèyàn tí yóò bá ní ẹ̀ hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní kàmi amali yatasawwar bi amali alil janna. كم من أمل يتصور بصورة أمل الدنيا. Ànábì ló pọ̀ nínú iṣẹ́ tẹ̀yìn ọmọ ṣe láyé táyọ̀ ọmọ wo pé àìsí ayé ni eléyìí ọlọ́run eléyìí ọ̀làlìkìyàmọ̀ ثم يسير بحسن نيته. kò ní pẹ́ kò ní jìnnà kó tó kú o láyé ẹ padà yóò padà ti ṣe àlìkìyàmọ̀ tó jẹ́ àníyàn rẹ̀ bí husni niyyatihi nítorí àníyàn rẹ̀ tọ́da. وكم mélòó wá ní iṣẹ́ mi يتصور بصورة عمل الآخرة. mélòó ní iṣẹ́ tó gbé àwòrán iṣẹ́ àlìkìyàmọ̀ wọ̀ ثم يسير من أعمال الدنيا. tí wọ́n bá ń kírun òun ni ó síwájú tí wọ́n bá ń gbàwẹ̀ òun ni ó síwájú bí wọ́n ń yọ zaka òun ni ó síwájú ẹ̀sìn ló gbèrú yìí tí ẹ̀rù ọlọ́run ọmọ báyìí tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ burú jọjọ kò ní pẹ́ kò ní jìnnà ẹ padà rí pé iṣẹ́ iná ní í ṣe nítorí àníyàn rẹ̀ bú tó fi ń ṣiṣẹ́ yẹn. mo dẹ̀ mọ̀ dájú pé pẹ̀lú gbàrà lọ́lọ́run tí mo gbàrà lọ́lọ́run. lànàbí fi sọ pé atẹ́kùwà àhùnà inú ọkàn níbẹ̀rù ọlọ́run gbé ọmọ ìyá mi tó o bá fẹ́ nísìnyí láyé yé jọ́ọ̀jì àwọn èèyàn pẹ̀lú ẹ̀sìn máa rìvà relationship ẹ pẹ̀lú àwọn èèyàn lórí ìwà rẹ̀ ìwà tí wọ́n bá wù ọ bẹ́tà kó o máa fi jọ́ọ̀jì wọn ayé tí a bá jọ dúró tira wa ẹ̀sìn gan fọ́jú pọ̀ àmẹ́ni rẹ̀ àmẹ́ni bímọ gbogbo ẹ̀ wá fọ́jú pọ̀ ẹ mọ iye pásítọ̀ tí ń bá níbi tí wọ́n ti ń pààyàn ẹ mọ iye àfáà mùsùlùmí tí ń bá níbi tí wọ́n ti ń fẹ́ jẹ èèyàn ṣòfò ni ẹ mọ iye traditionalist tí ń gbé orí èèyàn ti fi ń gun sẹ́ni aláyé ti fọ́jú pọ̀ pátá tó o bá lẹ́sìn ni wàá fi máa jọ́ọ̀jì èèyàn wàá jẹ́ kakọjá pa ọba tó dá wa ti jẹ́ ká mọ̀ pé tó o bá fẹ́ báyàn ṣe láyé bàṣẹ torí àníyàn tó dá ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ ọlọ́run bá la ló lè yọ kárí mẹ́ni tó la olúwa mi kárí mẹ́ni tó la olúwa mi kárí mẹ́ni tó la olúwa mi o kárí mẹ́ni tó la olúwa mi kárí mẹ́ni tó la olúwa mi. Ànábì ló sọ̀tàn kan fún wa nípa àwọn ẹ̀dá mẹ́rin ènìyàn mẹ́rin tí wọ́n sọ̀rọ̀ látòrí ìtẹ́ nínú wọn ni tàn tó gbé ọ̀rọ̀ Jùráìjù tó gbé wá Jùráìjù ẹlẹ́sìn Ọlọ́run ni nínú àwọn ẹlẹ́sìn Bani Israel kí Islam ó tó kó tó wá tún rí ní kánàbí ó tó wá rí ní Islam ẹlẹ́sìn àwọn Bani Israel ni Jùráìjù ta wí ó ń sin Ọlọ́run tààrà àwọn èèyàn wá wọn kò láìsí lé lórí kẹ́ ẹ lè mọ ipò wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa tẹ̀mẹ́ni tó bá gbẹ́sẹ̀ Ọlọ́run bá wọn kò náìfù wọn lórí wọn wá wò pé ta ni ọba Jùráìjù lórúkọ jẹ àwọn nídìí ẹnìkan tí ọba Jùráìjù lórúkọ jẹ ọmọ ya mi kì í ṣe gbogbo ẹni tí ń ṣe wáàsí ní ṣe wáàsí ń bẹ lára ẹlòmíì kọjá tó ń gan jáde. ọmọbìnrin kan bá ní àwa mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yìí ó ní ẹgbẹ́sẹ̀ fóun tẹ́ bá ti lè sanwó ọmọbìnrin yẹn jẹ́ aṣẹ́wó ayé jọ̀hún ta ló máa jẹ̀bi ta ló máa jàre òun á ba orúkọ ẹ̀ jẹ́ láyé wàá gbọ́ lọ́jọ́ gbèǹde kìyàmà bó ti tọ́ bó ṣe yẹ gangan ọba láwọn rẹ di owó láyé ta ló máa jẹ̀bi ọba lọ bá Jùráìjù níbi títí ń sin lọ́hún kọ́ ní kájọ wá rojọ́ ó déwájú Jùráìjù ọmọbìnrin yìí sì rẹ wà bó ṣe jára ẹ̀ sí òòrùn níbi tí ẹ̀ ti yẹn náà fìlà
ó gbé àyà ó gbé síwájú Jùráìjù ní àwùzúbìlà onítúrù lélẹ́yìí ó wò kí ní sẹ́ ọ̀fẹ́ ìhòòhò abẹ́ ọ̀fẹ́ sí lójú Jùráìjù tó gbogbo mi ó ṣe gbogbo eléyìí lọ́wọ́ lárakùnrin kan tí ń gẹ̀ẹ́sì lọ lọ́ba rí pé arẹwà rẹ̀ níwájú ẹni tí yẹn náfìlà náà ló ti bò tó ti kú ní kùkùkù ọba àlùkò wọ́n bí ọmọbìnrin ìṣó oríṣẹ́ ṣe ó lóun oríṣẹ́ o amẹ́nìkan rè kúrò níbẹ̀. lórí sáà Jamiu episode 1 ìgbà tó doṣù tó tẹ̀lé lóyún bá dé episode 4 tí episode 6 gbogbo ẹni tó yẹn kí tó fọlọ kọ́ọ̀tù ní sí pé oyún òdodo wa. òun ọ̀mẹ́ni ó lóyún ni Jùráìjù náà ló lóyún. ìhun ọ̀fẹ́ tó gbà nìyẹn òun ló lóyún. ní ọba pariwo pé Jùráìjù fóbìnrin lóyún o ẹ wá wọ ẹni tá a pè lẹ́ni rẹ̀ ẹ wá wọ lẹ́ni ní ọba bẹ̀rẹ̀ sí kóra wọn jọ lọ́tẹ̀ yìí bá pọ̀ ọba lọlé Jùráìjù gbogbo ibi títí sẹ́lọ̀ ni wọ́n sùn náà wọ́n sùn náà ó lè mí kọ́ mi ò mọ mo ń sin Ọlọ́run lọ́wọ́ mo rí tọmọbìnrin yìí tí ń ṣe gbogbo tí ń ṣe ìgbà tí mi ò lè wò mọ́ mo díjú mọ́rí tí mo fi ṣe lọ́ọ̀ ni mi ò mọ kankan tó ṣẹlẹ̀. kọ́lọ́hún tó wá da wọn ní ẹjẹ́ tó wá lọ́jọ́ wa lọ́jọ́ ọba ní ẹja filẹ̀ kó fi bímọ ìgbà tó bímọ ọba tó bọ̀ wọ́n bá Jùráìjù fìtínà lóhùn ó jókòó ní ọ̀sáyè bó ṣe gímù rẹ̀ yóò jókòó ọ̀yá Jùráìjù ọmọ tó fún lóyún ọmọ tó bí ni Jùráìjù bá ní ẹ jẹ́ kí n bá ọmọ yẹn sọ̀rọ̀ ọba ní Ọlọ́run tó bá jẹ́ pé ìwọ ni mo sìn tí mi ò sìn nǹkan mi yọ ọ̀dà fọ́mọ yìí kó dárúkọ bàbá tó ọmọ yìí bá láwọn ọba sọ̀tàn bí yẹ́ẹ̀sì lóyún ẹ̀ ọ̀dà orúkọ bàbá tó gẹ̀ẹ́sì tó rèpù yá ẹ̀ kódà ọ̀dárúkọ ilé ẹ̀ ọ̀dárúkọ fámìlì ẹ̀ ọ̀dárúkọ bí ti gbé pẹ̀lú àṣẹ Ọlọ́run ọmọ yẹn wọ́n wá dá padà fún yá ẹ̀ nígbà tí wọ́n rí pé àbòsí yẹn wọ́ọ̀kì mọ́ wọ́n dá padà fún yá ẹ̀ ìyá yẹn wá ń fọmọ lóyún níjọ́ kan ẹnìkan bá ń kọjá lọ àwọn èèyàn pọ̀ lẹ́yìn ẹ̀ wọ́n pè ní Ọlọ́run rí ẹni Ọlọ́run wòlíì Ọlọ́run ẹgbọ́n lọ́n tóbi ẹ bá ń ṣe láàyè ẹ bá ń ṣe kíní kan ó kàkún pariwo lẹ́yìn ẹ̀ ìyá tó gbé ọmọ ìyá aṣẹ́wó yẹn bá ní Ọlọ́run o jọmọ òun ọ̀dà gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run tí ẹ bá náà bá wà kọ́lá ní àrí láyé lọ́mọ kékeré yìí bá tó sọ̀rọ̀ fúnpa ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run má jẹ́ kó wọn dàbí ẹni tí lọ́tà wọn tó tẹ̀lé lẹ́yìn torí owó wà níbi ìtànẹ́bì Musa ni ọfà tẹ̀sùbá lọ bí ti sẹ́wọ́ Abdul Qadir ọwọ́ jalabi àbí wa Muhammad ìwọ ẹ̀dàmúrúsù ìwà kùndàrú níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀tá Ọlọ́run níbi iṣẹ́ lọ́hùn kọ́lẹ́sìn kì í sẹ́ni Ọlọ́run kọ́lẹ́sìn Ọlọ́run o má jẹ́ wọn dàbí bàbá Putin lọ. ìyá ọmọ ni ha irú ọmọ wo ló ń bí ọmọ tó dákẹ́ ó tó dọjọ́ díẹ̀ wọ́n bá tún mẹ́nìkan wọ́n bá mú un lọ Zanaeti wa Sharakiti Zanaeti wa Sharakiti ó ṣe sí náà o ó tún jalè Zanaeti wa Sharakiti Zanaeti wa Sharakiti Zanaeti wa Sharakiti ó ṣe sí náà o ó tún jalè Zanaeti wa Sharakiti. wọ́n lu obìnrin yẹn lálùrìn pé ó ṣe sí náà ńlá fi ń lò ó tún wá jalè méjì ló kó pọ̀ ìyá ọmọ ní Ọlọ́run o má jẹ́ kọ́ ọmọ òun tó ń bí ikọ́ dàbí olè oníṣìnà tí wọ́n ń lé lọ jẹ́ ń gbé lọ yìí lọ́mọ yìí bá tún sọ̀rọ̀ ó ní Ọlọ́run o jó wọn dàbí ẹni tí wọ́n ń lò ìyá ni irú àdánwò wo lélẹ́yìí ó ní kí n sàdánwò ẹni rẹ lẹni tí wọ́n ń lò yìí yóò bọ́ nínú àdánwò yẹn kò lè parẹ́ bẹ́ẹ̀ wọ́n parọ́ mọ́ ni wọ́n dìtẹ̀ mọ́ ni wọ́n jàǹbá ẹ̀ ni ẹ máa wo gbẹ̀yìn ọ̀rọ̀ wọn lè róbìnrin yẹn pa ìgbẹ̀yìn lálálá yóò ta ìgbẹ̀yìn lọ́lọ́run mi wò àní ọ̀pọ̀ èèyàn ló ń fira wà ní sẹ̀yẹ́ o Ọlọ́run ló mójú ẹni tó ń sìn. ṣẹ́gbọ́ Ọlọ́run ló mójú ẹni tó ń sìn Ọlọ́run ló mójú ẹni tó ń sìn Ọlọ́run ló mójú ẹni tó ń sìn Ọlọ́run ló mójú ẹni tó ń sìn. Al-Qur'ani ni wàyídá kílà lahum. wàyídá kílà lahum aminu kama amanna. tí a bá sọ fún àwọn kan
tẹ́rọ pé mùsùlùmí ní ẹjọ́ ń kírun ni tí wọ́n bá sọ fún pé ẹ̀yin náà ẹ máa tún múra sẹ́sìn ẹjẹ́ àjọ múra sẹ́sìn báwọn èèyàn ṣe múra sẹ́sìn. kọlu àánú mi nù kàmá àmàna sòfà. ní gbogbo nǹkan tí ń bẹ nínú ẹ̀sìn ìsìlámù kò faramọ́ unity of religion bẹ́ẹ̀ ìsìlámù faramọ́ peaceful coexistence. ẹjọ́ ń kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní ìsìlámù wí. ó lè jẹ́ mùsùlùmí kó tó claim ẹ̀sìn kò possible nínú islam. ó ń kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ tẹ́ máa táàkì ẹ̀sìn ẹlẹ́sìn ìyẹn ní takẹ́ ògbà góòdì wí látijọ́ yìí. ẹjọ́ ń kálukú ṣẹ̀ṣẹ̀ leave and let live ìyẹn lè mi wí kò tẹnu mi jáde rí pé ẹ da ẹ̀sìn pọ̀ gẹ́gẹ́ bí n tó jáde nínú fatiwa ní Saudi Arabia bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sẹ́yìn tí wọ́n sọ nípa unity of religion ṣebí bàbá yìí èmi náà ń bájà wípé wọ́n bá mi sọ̀rọ̀ lórí ọlọ́ni ń bẹnu èèyàn tẹ́ sọ fún bẹ́ẹ̀ wọ́n máa padà sọ láàrin ara wọn pé ṣé káwọ́ gbọ́ ló ń gbọ́ bí àwọn arìnrìn tọ́jà pẹ̀sìn kan ní àtẹ̀lé. àyà iná òun ní sòfà. tí a bá rò páwọn làwọn náà nítorí ẹ̀sìn méjì mẹ́ta tí a kó pọ̀ àwọn gangan lórúkọ wọn mọ̀ ní. wàyíṣà làkúnlá dínà kọlù tí a bá pàdé àwọn tí a jọ mú nǹkan mí pẹ̀lú Ọlọ́run tí Islam wọn ò mọ̀ wọn mọ̀ wá sọ wípé àmàna. àbá Ọlọ́run gbọ́ àjọ ń kírun ni àjọ ń gbàwẹ̀ ni. wàyíṣà kọlọ ilá ṣayá tìǹkì kọlù. ilá ṣayá tìǹkì sọ́dọ̀ òrìṣà ilá ṣayá tìǹkì sí ọ̀dọ̀ àlìjẹ̀nú tí wọ́n ń sìn wọ́n máa wá sọ pé iná máa kú àwa máa jọ ń ṣe léyìí a máa ń tan àwọn mùsùlùmí ọ̀sẹ̀ bọ̀ sàdínì kò sí nínú Islam tẹ̀síwájú. Allahu yasta'zin bihim ọlọ́nlẹ́mi ọlọ́run ọba mò ń mú wọn nìkan. wàyà mú dùnmù fi tughyanihim ya'mahun. nítorí náà ọ̀pọ̀ èèyàn ló ń fira wà nísẹ̀yà ọlọ́run mojú ẹni tó ń sìn wọn. ṣàgbọ́ ọlọ́run ló mojú ẹni tó ń sìn wọn. 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 gbogbo ẹ̀yin tẹ́ ń wá wa lórí Facebook ẹ lọ join Facebook kù Fresh FM òun la ṣíà sórí péjì wa ibẹ̀ ní kẹ́ ẹ ti wò ẹ bá wa like ẹ comment ẹ ṣíà jìnnà ọlọ́run ó ṣíà orí kan. àmín. ó máa ń pa mí lẹ́rìn tẹ́lómi bá ní àfa kan lọ́mọ àbá mi ṣiṣẹ́ kódà ṣòkòtò rẹ̀ ọ̀kan lẹ̀ ó tó nírùngbọ̀n bíi take ó gba góòlù ta ló sọ fún ọ pámi ìbẹ̀rù Ọlọ́run nírùngbọ̀n ta ló sọ fún ọ pé gbogbo ẹni ó nírùngbọ̀n ló fi bẹ̀rù Ọlọ́run ni mo fẹ́ wí. kò dẹ̀ sí tó dẹ́rù bàbá tó gba góòlù. ṣé gbogbo ẹni ó nírùngbọ̀n ló fi bẹ̀rù Ọlọ́run. ṣùgbọ́n tó bá ti lọ́mọ ẹ̀sìn àwọn kan bẹ ní UK àwọn jàmó tó bá ti lọ́mọ ẹ̀sìn. wọ́n irùngbọ̀n wọn tẹlomi gùn ó dé dodo ọmọ pé wọ́n ń ṣe competition irùngbọ̀n lágbàáyé láwọn tí wọn ò kírun rí tí wọ́n gbà wọ́n tí wọ́n mọ̀ kankan world beard competition àti mustache ní à ń ṣe bọ̀ ó rí irùngbọ̀n ẹlòmíì tó so àgùntàn mọ́lẹ̀ níbi tó gùn dé kò sì já mùsùlùmí kan rí kódà kọ́mọ tí ń jẹ́ àlá wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní UK wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní US tí irùngbọ̀n ó gùn wọ́n ti sọ irùngbọ̀n di fáàrí àìmọye ẹlòmíì náà tọ́jà yàkìlà tí n bẹ Nàìjíríà náà tí irùngbọ̀n rẹ̀ sí kù ó rò pé irùngbọ̀n tẹ́ni ọlọ́ọ̀ni rárá ó disguise ni ẹni tí bá ń fi irùngbọ̀n jọ́ọ̀jì àwọn èèyàn ẹ sọ fún pé ó ti sọnù jìnnà ẹni tí bá ń fi ṣòkòtò tí ọ̀kan lẹ̀ tí fi ń jọ́ọ̀jì ó ti sọnù jìnnà ó ti sọnù kò tí rẹ ni tí ó yẹ ni ẹlòmíì ò ní. bí wọn ṣe lò kí wọn tóbi tó láyé èèyàn tóbi tọ́lọ́hún. àwọn eléyìí wọn lè ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ìwà tó bá wù ni o fi jọ́ọ̀jì ẹ̀ ẹlòmíì ò ní àwọn oníṣẹ̀ṣe àwọn oníbílẹ̀ àwọn eléyìí ẹ máa parọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ìtì ń jẹ́ irọ́ àti jàǹbá.